ẹ̀yin ènìyàn wa àṣírí wọn tú o, àṣírí àwọn Fúlàní tú o. Àwọn àgbààgbà Yorùbá wọ́n bínú tán o, wọ́n yarí kanlẹ̀ o fún àwọn Fúlàní o, wọ́n yarí kanlẹ̀ o fún Ṣètánà Òṣókótó o. Àkókò mọ̀ nǹkan tó àwòrán tó gbé jáde pé Ṣètánà Òṣókótó lélẹ̀. Ẹjọ́ ṣé àwòrán yìí ṣe ti Ṣètánà Òṣókótó ni àbí níbo ló wà? Ta ló rí o? Àwọn agbésùmọ̀mí wọ́n ti ń lò kígbẹ́ o, wọ́n ń lo Ayẹta o, wọ́n ń lo Gbékúdè o, wọ́n ń lo àgbéfò o. Wọ́n ní kì í ṣe Yorùbá nìkan ló ní nǹkan àbáláyé o, wọ́n ní kì í ṣe Yorùbá nìkan ló mọ bó ṣe ń dira o, wọ́n ní kì í ṣe Yorùbá nìkan ló mọ wọ́n ń padà o, ló mọ wọ́n ń yí padà wípé àwọn náà àwọn ò túra ńlẹ̀ o. Wọ́n ní bí wọ́n àwọn ṣe ń lo weapon ìgbàlódé, táwọn ń lo AK-47, táwọn ń lo gbogbo ilé tí wọ́n ń kó kiri yẹn, wọ́n ní àwọn náà ti ń dira. Láwọn máa wá sọ pé Yorùbá ẹ lọ dira, láwọn kan máa sọ wípé ẹjọ́ ẹ lọ sùn. Ṣé rí pé àwọn gan fúnra wọn ń dira báyìí? Ẹ bá mi tẹjú mọ́ ẹni tẹ́ ń wò dáadáa. Àwọn agbésùmọ̀mí mà lélẹ́yìí. Ṣé rí kan tó wà lọ́wọ́ ẹ̀? Kì í ṣe ọ̀pá o, kì í ṣe ọ̀pá ṣakabula. AK ló wà lọ́wọ́ ẹ̀ yẹn tó yìn fúnra ẹ̀ tó dẹ̀ wọlé. Gbogbo bí wọ́n ṣe ń rìn kiri yẹn, àwọn náà ń lo ìṣọ́ra, wọ́n ń dira. Ẹ̀yin ènìyàn wa Yorùbá, ṣé rí pé a nílò láti, wọ́n ní àràbà túra mú odò ń gbárèrè ni. A nílò láti fi kún gbogbo àwọn ìgbésẹ̀ wa, gbogbo àwọn nǹkan táwa náà ń lò, a nílò láti fi kún báyìí torí àwọn náà ti dira. Fúlàní ti dira o. Ṣé pé wọ́n ní nǹkan kan tó lè ó máa yín ìbọn yẹn fúnra ẹ̀ báyìí kò ní wọlé. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin bàbá Àṣàkẹ́, ìyá Àṣàkẹ́, ẹ ṣeun gan ni. A rí ìpè yín, àtẹ̀jíṣẹ́ yín. Elédùmarè á bá mi dúró ti ẹ̀yin náà. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa, a ní dààmú lórí ọ̀rọ̀ ìkànnì Àṣàkẹ́ TV show. Àìwà lórí ẹ̀ àti ìrìyànjú o. Ọlọ́run á jẹ́ ká ríyànjú láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n báyìí lọ́wọ́lọ́wọ́ orí ìkànnì yìí lẹ́ẹ̀ tí máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣàkẹ́ àkọ́mọlédè. Ohun tí ẹ kọ̀ nílò láti bá wa ṣe ni wípé ẹ bá wa subscribe, ẹ bá wa tẹ notification bell yẹn, ẹ tẹ̀ sójú ẹ bá wa pín fún àwọn èèyàn wa torí àwọn èèyàn wa tí wọn ò gbúrò wa láti nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn, àwọn náà ọkàn wọn á wà ní ọ̀dọ̀ wa pé àwọn ò máa rí Àṣàkẹ́. Ṣùgbọ́n tí ẹ bá ti lè gbé ètò ìdọ́dọ̀ wọn, wọ́n mọ̀ wípé orí ìkànnì Àṣàkẹ́ àkọ́mọlédè ni a wà. Ẹ bá wa subscribe, Elédùmarè á ràn wá lọ́wọ́. Ẹ̀yin ènìyàn wa, àwọn Fúlàní wọ́n ti dira, wọ́n ti lo Gbékúdè, wọ́n ti lo Ayẹta, wọ́n ti lo kígbẹ́, òun lẹ̀ ń wò yẹn. Ẹ wo àwọn àgbààgbà Yorùbá, wọ́n bínú tán o, wọ́n bínú tán gidi, wọ́n yarí o wípé ẹ̀yin náà ẹ̀ níwọ̀n ní kíkún àwọn gan ò ní gbà lábọ̀. Wípé ẹ̀yin tẹ́ ẹ wá àjèjì, tẹ́ ẹ kọ̀ wá ní ẹ fẹ́ wá gba ilẹ̀. Gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lókè ọya tẹ́lẹ̀ tipẹ́tipẹ́, tá a máa wò wípé òkè ọya ló ti ń ṣẹlẹ̀, Gàmbàrí pa Fúlàní ni kò sẹ́jọ́ ń bẹ̀. Ṣé mo wípé ó ti gbé jòkó, ó ti wà nínú ọ̀dẹ̀dẹ̀ wa, ó ti wọlé tì wá nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí la nílò láti máa ṣàlàyé fúnra wa. Ṣé ní bàbá wa tí wọ́n wá sọ̀rọ̀ yìí, lágbára Ọlọ́run àní fi yín ṣe àwátì. Wọ́n bínú tán gidi o, wọ́n tẹ̀ sí wọn lójú tààràtààrà o wípé níbi tí ẹ bàdé yìí sẹ́ àti àjọjọ bàdé ibi tó lápẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, wípé ìran Yorùbá a ní gbára wa kúrò lọ́wọ́ yín yẹn pé irọ́ lẹ pa o. Ẹ̀yin Fúlàní wípé ilẹ̀ yìí o ilẹ̀ Yorùbá ni, ẹ lè gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ o. Àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti dìde tán. Ọlọ́run á dẹ̀ bá wa fún gbogbo wa ṣe. Ẹ wo, jẹ́ ká kọ́ fi ohùn sí ọmọ Fúlàní tẹ̀ ń wò yìí tó ń lo Ayẹta, ó ń lo Gbékúdè, òkígbẹ́. Ẹ máa wo kólókóló ọrùn ẹ̀ yẹn, ó máa fà jáde. A wá túṣe dáadáa, a wá kan ìbọn yẹn síra ẹ̀ báyìí, a kàn ṣe kẹ́wù báyìí, kò wọlé o, kò wọlé o. Agbésùmọ̀mí wọ́n ti gbọ̀nà mìíràn yọ o. بسم الله الرحمن الرحيم، به نبدأ ونستعين. اليوم جينا لكم بالحجاب ده، حجاب ده الذخيرة ما بتاكل، هذا البندق. الله Fúlàní ń lo Ayẹta, wọ́n ń lo òkígbẹ́, wọ́n ń lo àgbéfò, àgbérìn. Ṣé rí pé ìran Yorùbá a nílò láti túra mú gidi. Wọ́n ní àràbà túra mú odò ń gbárèrè ni. Ṣé rí pé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí báyìí.
gbogbo àwọn nǹkan táwa náà ń lò tẹ́lẹ̀ ẹ jẹ́ bá wa pín ètò yìí kó kan àwọn vigilante lára. Àgbẹ̀kọ̀yà ni, Àmọ̀tẹ́kùn ni, Àgbẹ̀lọ́ba ni, gbogbo ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́, local security, vigilante nílẹ̀ Yorùbá pátápátá ẹ bá wa pín kó kàn wọ́n. Àwọn náà sọ pé àwọn ò túra ńlẹ̀ o, wípé gúdúgúdú ni àwọn òfìgbà kan túra ńlẹ̀ o. Ṣe rí pé gbogbo àwọn ọlọ́dẹ wa pátá a gbọ́dọ̀ ṣe kí ni, ká dira wa mú, ká ti tú ara dì. Àwọn tó bá ti jẹ àjẹtẹ́lẹ̀ sínú tẹ́lẹ̀, bóyá kán ṣá kó má wọlé ni àbí kán yín kó má wọlé, ẹ túbọ̀ lọ lo ilé tí wọ́n á fi yín ọrùn tó ò ní yín. Bó jẹ́ pé àgbéfò kápòórá, ẹ jẹ́ kí gbogbo àwọn ọlọ́dẹ wa ẹ bá wa pín kó kàn wọ́n, káwọn náà lè mọ àwọn nǹkan tó ti kù táwọn náà àti fi kúnra. Ẹ lọ dira o. Ṣé ní bàbá wa yìí a máa fi ohùn sí nípa ẹ lọ dira, ṣùgbọ́n ká tó fi ohùn sí bẹ́ẹ̀ ṣe wò wọ́n yẹn, pásítọ̀ ni wọ́n o, wòlíì ni wọ́n o, ṣùgbọ́n wọ́n ní títí dídíra ilẹ̀ Yorùbá o, àwọn ò fi ṣeré o. Ẹ jẹ́ ká kọ́ fi sí ọ̀kan lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n dúró tán lórí pé ká jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ ibi tá a dé dúró lénìí, àwọn kan tó wà nílẹ̀ fún wa. Fúlàní agenda, àṣírí padà tú. Gbogbo àwọn governors wọn tẹ́ ń wò yẹn, gbogbo wọn pátá Fúlàní ni wọ́n. Wọ́n ti lé gbogbo àwọn Haúsá kúrò. Àwọn nǹkan tó fẹ́ ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Wọ́n ti lo ẹ̀sìn, wọ́n ti wọlé sí wọn lára ní north, ní ilẹ̀ Haúsá. Àgbọ̀ Haúsá mọ́, Fúlàní là ń gbọ́. Ṣùgbọ́n tẹ́lẹ̀ ní 1914 amalgamation, Fúlàní kò sí níbẹ̀ o. Yorùbá, Haúsá, Igbo, Wàsóbíà òun la mọ̀ o. Ṣùgbọ́n báyìí ẹ lè gbúrò Haúsá mọ́. Lọ́kàn National Assembly, lọ́kàn Aso Rock, gbogbo àwọn governors wọ̀nyẹn Fúlàní ni wọ́n. Bello Matawalle ní Zamfara, ó lóye àwọn ìròyìn ẹ̀ tó jáde ní gbogbo ọdún tó kọjá, bó ṣe ń ṣe olùgbọ̀wọ́ fún àwọn agbésùmọ̀mí, bó ṣe ń ra vehicle fún wọn, bó ṣe kọ́ mansion fún wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun ló sì jẹ́ Minister of Defence ní ìpínlẹ̀ lọ́wọ́lọ́wọ́, Minister fún ètò ààbò. Ẹjọ́ irú ètò ààbò wo nìyẹn fẹ́ ṣe? Bàbá wa yìí wọ́n bá wa tú pẹ́rẹ́pẹ́rẹ́ bó ṣe lọ bó ṣe ṣẹlẹ̀, jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Hello, fellow Nigerians. Yeah, I won't take much of your time. I just want to talk a brief about who are the Fulanis in Nigeria and what are the intentions of the Fulanis in Nigeria. Every one of us must remember, according to the history, that the Fulanis forcefully came into Nigeria in 1804 by landing in the northern part of Nigeria under Islamic deceit. And they forcefully take over the Hausa land today. As at today, from my finding, the Hausa people are the most marginalized citizens in Nigeria. Then, who marginalized them? Those are the Fulanis. Let's try to cross-examine this. Can you scan the governors in northern part of Nigeria today? They are all Fulanis. The emirs in northern part of Nigeria today, they are all Fulanis. And those people took over northern part of Nigeria forcefully with orchestrated, premeditated plans. Now, they are forcefully paving way to other parts of Nigeria, which they are taking over forcefully as well. All these actions are premeditated with some powerful northerners in charge of these activities. As my Yoruba people always make a proverb saying, "Ilé tó bá tòrò, ọmọ àlebẹ̀ ni ò tí dàgbà. Ìjọ́ tó ọmọ àlebẹ̀ bá dàgbà, ilé yẹn á bẹ̀rẹ̀ sí ní wàhálà." It simply means any family that is peaceful at the ab initio stage of that family, the illegitimate child of that family has not grown. The day the illegitimate child of that family grown up, then
there'll be problem in that house, in that family. And now, let's cross-examine this to what is happening to us in Nigeria. You could see from the history, we all know that Fulanis are not the indigenous Nigerians. They are foreigners. So now, consider this to what is actually happening in Nigeria today. How they are causing insecurity all over Nigeria. That is a sign of bastard child. Bastard Omwale. So the Fulanis are the Omwale of Nigeria. They are the bastard children in Nigeria. And that is why they are giving the indigenous people problem. We are the indigenous people. We have family land in Nigeria. We have ancestral land in Nigeria. Fulani has no any ancestral land in Nigeria. So that is why the Fulanis are tormenting the indigenous people of that land. That is the sign of Omwale, bastard. Then who is the head of bastard? I will tell you at the end of this broadcast. Let us look at the bastard in corridor of power. Nuhu Ribadu, National Security Advisor. A bastard said, the terrorists, they are our family. Those are the terrorists that are killing innocent Nigerians. Killing children. Killing toddlers. Killing vulnerable adults. Killing pregnant women. And the NSA saying those Fulanis, they are our brothers, our families, we can't do anything for them. Now, let's look at Bello Matawalle. Sorry, Bello Matawalle, the defense minister. He aligned with what is happening. The defense minister that could not know who asked those people to leave the school. The security in the school, they left. Immediate couple of minutes after they left, the Fulanis, the bandits strike and they kill many people and adopt many children. Who gave that order? Those are the sign of bastard children in Nigeria. It is the bastard children in Nigeria that are giving us problem. Now, let's look at Bello Badejo, who's one of them, who's the Mietihara Katuho in Nigeria. This is a confirmed terrorist. He has got an antecedent of terrorism in Nigeria. And this guy still remains a free man today, working free in Nigeria. This is the man that stated clearly that over 100,000 foot soldiers are in southwest Nigeria, waiting for his call on when to strike. And nothing has been done yet. Now, let's look at Bala Muhammad, the Bauchi state governor. His statement that all foreign Fulanis in Africa, they are all Nigerians automatically as soon as they land in Nigeria. And he's going to use the Nigerian money to accommodate them in the northern part of Nigeria before they spread all over Nigeria. This is the evidence of porous border that we have. And that is one of my reasons where I suggest that no Fulani should hold any pivotal post in Nigeria anymore. Like the immigration, in the border system, no Fulani man should be in charge of that border anymore. With this, we can control the immigrant coming to our country. Now, look at the statement of El-Rufai that said, anyone that killed terrorists, Boko Haram, kidnappers, it is a loan that you have to pay in future. And that is exactly what is happening today. Now, look at the statement of Issa Pantama.
the former Minister for Communication and Things, is been alleged as sponsor of terrorism in Nigeria. Abubakar Malam, alleged as terrorist sponsor in Nigeria. Professor Usman Yusuf, aligned with Nuru Ribado. Dr. Sheikh Gumi, the advocate for bandits in Nigeria. I call him the advocate for security and the welfare of bandits in Nigeria. And this can only happen in Nigeria. And Dr. Sheikh Gumi have alleged Nigerian government that they knows everything about insecurity in Nigeria. Dr. Sheikh Gumi's statement even indict Nigerian government under the leadership of President Bola Ahmed Tinubu, that Bola Ahmed Tinubu administration know everything about what is happening in Nigeria today, about the insecurity. He knows all the terrorists by names and their locations. This is high. And at the moment, Dr. Sheikh Gumi have not been challenged by any law enforcement agencies. So, don't you think Sheikh Gumi is right? The question is, are we fighting insecurity in Nigeria? In my opinion, the answer is no. We aren't fighting any insecurity in Nigeria. We are only pretending. And this is one of the reasons why I said, I am aligned with President Trump of the United States. Because it is the fear of Trump that gave us the benefit what we are enjoying today in Nigeria. And the fear of Trump is still lingering. That is why they haven't gone to the next stage at the moment, thinking Trump might strike. Now, who is the father of Omoali in Nigeria, the bastard children? That is His Excellency Sultan of Sokoto, the father of the bastard children in Nigeria, who are lying with Boko Haram. That Boko Haram are doing the job of Allah. They are doing the work of Allah. What is the job of Allah? Slaughtering human being? Sultan of Sokoto? Slaughtering human being? Is that Allah or devil? Sultan of Sokoto, you're supposed to be behind the bar. And I promise you, with this behavior, there's possibility you might not see the end of this year in your throne. Because America will come for you. Many blood, innocent lives have been wasted through your demonic Islamic advocate. You have killed many children, innocent children. The Saudi Arabia, where is the home of Islam? They did not align with the system of Islam in Nigeria. And that was the reason why they deported Gumi on 2 different locations. That Gumi will breed terrorists in the country, and they deported him. So it simply means we are not practicing Islamic in Nigeria. What you are doing is jihadist, annexation of land to fulfill the failed ambition of Usman Dan Fodio of 1804. And I can assure you, all the Fulanis that are in charge of this case, my name is Samson Akala. It is impossible for you to take over Nigeria. I swear with Almighty God, I will defend Yoruba land to the core with all my strength, with all my power, with all my vigor, with all the ancestors and our ancestors in Yoruba land. We will summon them to stand up to defend Yoruba land. Sultan of Sokoto, you cannot capture Yoruba land. It is impossible. I'm telling you with gospel truth, with confidence. I prepared for this battle when I was a boy, at the age of 17. So I am fully loaded, fully ready.
So Yoruba nation is on a different dimension at the moment, with high vision. In the next 3 to 5 years, certain Yoruba nation will be built. But before then, this year, Sultan Oshokoto, I will ensure you are dethroned. I will ensure with all my spiritual knowledge that you are dethroned. Because you are the father of bastard children in Nigeria. Look, Nigeria is our home. We have nowhere we are going. And you got to defend your land. It is the principle of life. Every human being has to defend his home. Nigeria is our home. Yoruba land is our land. And we got to defend it. So we are not afraid. Because we are being gentle, we are being meek. That does not mean we are coward. We are not coward at all. You might have wrong interpretation to it. Maybe we are coward. We aren't coward. And that is why I come out in face to challenge you. Sultan Oshokoto, the Yorubas are not coward. I am coming back home to lead the battle, to take Yoruba out of the Fulanis. And I can assure you, under this advocacy, the Fulanis will eat humble pie. Under this advocacy, the Fulani will not hold any significant post in Nigeria anymore. That is the fact. And that is my message to you. Sultan Oshokoto, no Fulani man will hold any significant post in Nigeria anymore. The truth has to be told. I will. Ṣé bá wa gbọ́ gbogbo bí bàbá wa ìbọn ṣe yànnàná ẹ̀ tí wọ́n ń ṣàlàyé ẹ̀ sọ́tún sósì. Wípé àwọn gan báyìí gúdúgúdú làwọn òfìgbà kan túra lẹ̀. Wípé tó bá dójú ẹ̀ tán sí àwọn gan máa kọjá sílé ni. Wípé ọ̀rọ̀ yìí àjọ yanjú ẹ̀ ni. Pé ìran Yorùbá lè rí wa kó sábẹ́ mọ́sẹ̀. Àní olúkálukú ti mọ bó ṣe jẹ́ báyìí. Àwọn ọmọ jẹ́sí ló kù. Tá a bá wà báyìí tá a bá gbára wa. Àwọn ọmọ jẹ́sí, àwọn ọmọ orí TikTok tó yẹ pé wọn gbọ́n kankan. Tá a bá wá fílẹ̀ kó máa lọ báyìí ṣe mọ̀ wípé àwọn ọmọ wọn, àwọn ọmọ gúnmí wà nínú iṣẹ́ ológun o. Bó ṣe ń lọ lọ́wọ́ fọmọ wọn dógò síbẹ̀ o. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ sí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀, àwọn ọmọ tá à ń bí báyìí, tá a bá dìde báyìí, ká jẹ́ kó yé everybody, olúkálukú mọ̀, káwọn ọmọ mọ̀, ẹ pé ìtàn fọ́mọ, history, ẹ dá padà sílé ìwé. Ẹ jẹ́ káwọn ọmọ mọ̀ bó ṣe jẹ́. Ẹ jẹ́ kó mọ̀ bí Fúlàní ṣe jẹ́ nínú ìlú. Wípé àjọ nílẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ máa bára wa sọ lóòrèkóòrè. Elédùmarè á dẹ̀ máa fún wa ṣe. Ẹyẹ ènìyàn wa lórí Fúlàní tó ń lo Ayẹta, tó ń lo Gbékúdè. Pásítọ̀ ni bàbá yìí. Ẹ̀yin tẹ́ bá ti mọ̀ wọ́n, ẹ dá wọn mọ̀. Wọ́n náà wò túra ńlẹ̀ o. Má lọ jẹ́ kán tàn ẹ́ o. Má lọ jẹ́ kán gbéra ẹ mọ́ra o. Ẹ dira o. Wọ́n ní tẹ̀fọ́ ni, ó bá jẹ́ ẹ̀fọ́ ló lè jẹ kó jẹ́. Ìbájà tarodo, wọ́n ní kó jẹ́. Jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. Ṣé o mọ̀ yìí pé abúlé làwa ń gbé, inú ìjù là ń gbé. Several times ni wọ́n ti wá attempt life wa. Kidnappers wá bí ẹ̀ẹ̀mejì. Wọ́n wá lódò, wọ́n wá lọ́sàn. X-Men àbí àwọn ní Fúlàní ní màálù. Ṣé o mọ̀ pé ara iṣẹ́ wọn lélẹ̀? Tí wọ́n gún gbà tí ò wọlé, wọ́n fọ́ lórí tí wọ́n bá fi ẹ̀yìn mi hàn wàrà àwọn tá a bọ́ ń bẹ̀. Ká ní wọlé ní táì ní mi ni gbogbo TikTok yìí kò ní bá mi láyè. Ṣé mò ń sọ fún ẹ ò gbọ́? Because you are never a victim. Ká ló ti kó sí wọn lọ́wọ́ nìkan tó wá ká ẹ mọ́ ibi tó ń gbé ni kò wá dọ́rùn mọ́ tọ́ àwọn ọmọ ẹ pé àṣẹ knowledge is power. Wo ara níṣẹ́ wọn rè ẹ kó lẹ̀ ẹ máa lọ àwọn ò bá wà láwà. Ó jù bẹ́ẹ̀ lọ ìwọ̀nba tí mo fi hàn ẹ́ rèé o. Àbí ṣé Yorùbá ló ń lo eléyìí? Ṣé lè jẹ́ ọbẹ̀ tó fi ń rẹ́lá? Má kàn ẹ̀jẹ̀ ní bó ṣe wà yẹn. Tọkùnrin bá tọkùnrin bó ṣe ń pè rẹ̀ nǹkan á ti lọ. Gbogbo ìwọ tó bá yẹ kó o jẹ jíjẹ wẹ wíwẹ̀ sínsínsín gbogbo ẹ̀ náà nípasẹ̀ ọ̀rọ̀ ìlàdáhùn gbogbo lẹ́yìn Ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ àṣekínní àdá nǹkan kan wọn John 1:1 cover ẹ̀ o. In the beginning there was word was word with God, and this word was God. Through this word all things were made, and outside that word nothing was made. Knowledge ni o, ìmọ̀ ni o. Ṣé lè gún wọn nílé kó kàn jẹ́ kó má fàyè lẹ̀? Síngbẹ́rẹ́ o tó bá yẹ kó o sin má dẹ̀ jẹ́ ìwọ nìkan àtàwọn ọmọ tó o bá bí tọ́jú wọn because wo díẹ̀ tó fọmọlúàbí tọ́jú ààrẹ kó tó di gìrìgìrì o
ogun ò ní borí ẹ̀ sọ pé láàyè kán wá ilé ẹ̀ kán lọ kú tó bá kú òǹbẹ̀ tán kán má pè padà ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọmọ ilẹ̀ Yorùbá pastor Yorùbá wòlíì wọn kọjá lẹ́sàn gbogbo àwọn tó ń wò pé hallelujah amen irọ́ náà ń pa òru náà fi ń rìn o wọ́n ṣoògùn jọ bọ́ lọ ṣùgbọ́n má bàa yéèyàn jẹ àdá fún ẹ. ṣé ẹ ti rí i pé gbogbo àwọn nǹkan ni wọ́n ń lò pátápátá wọ́n ní alamí wọ́n ní àwọn ìfọ́máàtì tí wọ́n mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ni a gbọ́dọ̀ sùn ní a gbọ́dọ̀ wo la nílò láti fọwọ́sowọ́pọ̀ Elédùmarè á dẹ̀ fún wa ṣe Elédùmarè á ràn wá lọ́wọ́ a ní dààmú o ẹ̀yin ènìyàn wa tẹ́ ń pè wá lọ́tùn lósì àdúpẹ́ o àmọ́ lóore o a ní jọra wa lójú o a ṣì wà lẹ́nu ẹ o orí ìkànnì náà lẹ́ẹ̀ṣì máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí orí ìkànnì Àṣàkẹ́ akọ́mọlédè yìí lẹ́ẹ̀tì máa gbọ́ wa náà bá a ṣe wà báyìí torí ìyẹn ó sì wà bó ṣe wà àti ìyànjú ẹ Ọlọ́run á jẹ́ ká rí ìyànjú láyọ̀ àti àlàáfíà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àkíwà wípé Elédùmarè á wà pẹ̀lú wa ẹ ṣé gan ni o èmi ọ̀dọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pín ètò yìí ẹ̀pin lógúnlógún ẹ̀pin lọ́gbọ̀lọ́gbọ̀ ṣé wọ́n pé ìkànnì tuntun ni ẹ má gbàgbé láti máa bá wa ṣe báyìí ẹ thumb up ẹ tẹ̀ sójú ẹ tẹ̀ notification bell yín ẹ bá wa subscribe Àṣàkẹ́ akọ́mọlédè Odùduwà gbè wá o láṣẹ Èdùmàrè.